sẹ́ńdíẹ̀ sí màámu àmọ́ gbogbo ẹtí bá ń jẹ́ àbúrò ẹ̀gbọ́n wo ní bẹ́ńbì tọ́jú ẹ̀gbọ́n fọmọ àyà kẹ̀kẹ́ wọ́n ti rí wọnú yòókù níjọ̀kọ́ yìí tálẹ̀ gbọ́n màámu lọ́mọ àyà wọn àbátí mẹ́mí kódà bọ̀ èsì tí bá ń bẹ ìjọ tó náà ìjáde sínú torí ọlọ́run gbogbo ayé ní wò wá òde ní ẹ bá ń gbọ́ ọgbẹ́ mi lẹ́ẹ̀kan náà ẹ ti ẹ̀yẹ òun náà ti jẹ́ rí dáhùn wà sí àtà Súrà tani ẹ̀yin ọ̀gá mi, súrà tani, yàtá mọ́, ọmọ òbí wa bá rẹ̀. Bàbá àná mo máa bọ̀ láàrin wọn dákọ̀ fún àwọn. Bẹ́ẹ̀ bá mi rí bọ́. Èmi yọ kó láàrin wọn. Èmi yọ kó láàrin wọn. Ẹ dábàá Yorùbá àgbẹ̀bí dáadáa. Ìgbẹ́jẹ̀ ń kó láàrin wọn. Ìgbẹ́jẹ̀ ń kó láàrin wọn kankan ni o. Nígbà mo dúró lẹ́gbẹ̀ẹ́ wọn. Mo sáré pé bàámú tèmi. Ó chéjì ojú tèmi. Èyí tó jọ́ bí bákan náà wọ́n wò. Èyí tó jọ́ bí bákan náà wọ́n wò. Èyí tí wọ́n rí bákan náà wọ́n rí. Yóò wọ̀ ní tẹ̀bí náà rí. Ṣàyàánú bí ẹ lọ́jọ́ kan. Ẹ bẹ̀rẹ̀ náà kọ́ jẹ́ bàbá wọn. Ọmọ wa dákẹ́kẹ́ ìlórí. A sọ fún Ọlọ́run bí ẹ sábà wí. Wọ́n máa wí láàrin èmi àtọ́lọ́run. Ọlọ́run wọlé àpé mo dúpẹ́ yìí ní ẹ̀bọ kẹ̀kẹ́ ní kọ́rọ̀. Ọlọ́run wọlé àpé mo rà àgbégbà mi ò ní sí kẹ̀kẹ́ ń kọ́rọ̀. Báyọ̀ bí bẹ́ẹ̀ lórí kí n látúbọ̀ tán dáadáa. Báyọ̀ bẹ́ẹ̀ lórí tí mo bẹ́ẹ̀ sọ fún àbá ìmáàmù yìí ọlọ́dẹ wá sí mọ̀sẹ̀. Èjìdé ìwé nu ọlọ́run. Èjìdé ìwé nu ọlọ́run. Èjìdé ìwé nu ọlọ́run. Sọ̀rọ̀ àná òbí kan bẹ̀ ẹ́ ṣáà bá yẹ sẹ́kù. Adúgbò fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wa kù lórí dáadáa eléyìí tá a mọ̀ sí al-Islam atọ́rọ̀ àlékún kẹrọ àti bẹ̀fà nípa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run ṣe ní àwòkọ́ṣe eléyìí tó fi ń dáa jù fún ẹnìkọ̀ọ̀kan wa láì ní gba àsìkò torí àsìkò péréte òun náà ni wọ́n fún mi àwọn bàbá wa ìmáàmù àgbà tí àwọn àfáà àgbà láti lọ ẹ sọ wípé àwọn òpè wọn ní ti Ògbómọ̀ṣọ́ mọ́ wọ́n ní ìmáàmù ẹmọ́jà tí ìfi àgbà sí o ṣùgbọ́n ìmáàmù wọ́n lọ́jọ́ Aláàfin lè wí wọ́n ní ìmáàmù fún ilẹ̀ Yorùbá káwí báwọn ṣùgbọ́n ọlọ́ọ̀bá ló mọ ní tó mú àmọ́mù wa lọ tásọ pé ibi dáadáa lẹ́rìn mo kí àwọn bàbá wa ìmáàmù ti àgbà ti Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀ kó bá wa dúró tí wọ́n àmín mo fi kíkí wọn torí kò sàsìkò mo fi kí gbogbo àwọn àfáà wa pátá níkàlẹ̀ àwọn bàbá wa àlùwàsílì náà gbogbo àwọn àfáà wa mo kí àwọn bàbá wa Èjìdé abẹ́lẹ́ ọ̀ba
ipò tẹ́ wà ipò tó tóbi ni ṣùgbọ́n káwa máa rí yín lẹ́ni tó ń dúró ti òdodo ó sọ wọ́n tá a sì bẹ́ náà fún yín orí dáadáa yìí káwa torí ẹ̀ mọ̀ yín abẹ́ náà àdánwò tí ó dé tábí ní ọmọ tí kó lórí dáadáa tó ọmọ tí bọ́ sí bomi ọlọ́run tí ó dé báyìí. Amina. La hawla lana wala quwwata illa billah. Èmi ò bá ṣe mọ́ ṣe wà bí wọ́n lónìí torí fẹ́ rẹ̀ mí díẹ̀. Wọ́n rí wípé àwọn kinní kan ó yọ lẹ́nu mi. Ìyìn sì fẹ́ wá pé wọ́n sọ pé ṣe bá sọ páàmù. Ìgbà tí ọ̀gá mi àfáà mi ṣètò wa nínú àwọn big six ṣètò wa Dr. Sanusi Lafiaji àwọn ẹ̀fọ́ àwọn big six nínú wọn làwọn wà. Ìwà tó wá pè mí lánàá wípé àṣìlò wà Nàìjíríà mo wà Nàìjíríà wọ́n ní àwọn ọmọ mi ṣe máa lọ mo ní àkùnfẹ́ lọ mo ní bọ̀t ó fẹ́ rẹ̀ mí bákan bákan o wọ́n ní àkùngbọ̀rọ̀ mọ́ wa mo ní màá wá mo wá pe Malam mo ní Malam ṣé ẹ̀mọ́ pa àlọ́ sọ́dọ̀ mọ́ àmúlọ́ làwọn ní àwọn olóòpónì náà ti ṣe gbogbo ẹnu ọ̀la ní o wọ́n ní a sì jọ lọ náà kọ́lọ́ kó máa dúpẹ́ fún Malam náà. Bàbá àwọn bá wà ní waziri tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn bẹ bàbá wa ọba Gandhi èmi náà tẹ̀lé àwọn bàbá wa ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run èmi ò lè bẹ̀rẹ̀ àwọn nìkan lọ. Ìdílé lẹ́yìn àwọn bàbá wa àgbà kò ti fẹ́ gbàgbé wọn wọ́n ń pè wọ́n bàbá wa látọ̀ yọ̀ bàtà sọ̀rọ̀ tó múyà ó kọ yìí fi ìdí ọ̀rọ̀ wọn wàláhì wọ́n sì kò déédéé àmọ́ àwọn mímú àtọ̀ yọ̀ ṣùgbọ́n látòlé lọ ẹ̀yìn nìkan láti mọ̀ ọ̀dọ̀ báyìí. Ẹ máa gbọ́ Ọ̀yọ́ lèmi náà o torí Ìbàdàn ni mí èyàn ò sì lè jẹ́ Ìbàdàn àfi kó jọyọ̀ ṣùgbọ́n èyàn lè jọyọ̀ kó má jẹ́ Ìbàdàn ṣe ẹni pé tèmi tó di méjì èmi Ìbàdàn mo tó jọyọ̀ àwọn bàbá wa jọyọ̀ ṣùgbọ́n wọn jẹ́ Ìbàdàn. So àwọn bàbá sọ wípé sùúrù yàtọ̀ sí sùúrù ṣùgbọ́n sẹ́yìn àwọn àlùwàsí wọ́n jẹ́ ìdákan tó ṣe wípé ibùkà máa bá yẹ̀ wì náà ó náà lò ṣẹ́ o wọ́n tún máa ṣe rẹ́gẹ́rẹ́gẹ́ wọ́n tún máa pápá rẹ̀ lọ́dọ̀ tèmi o tó bá yàtọ̀ sí bàbá ọba Gandhi téèyàn bá bí àwọn tó kù pé ẹ sáàjà gbàlàfíà láàyè toró lè di sùúrù bẹ́ẹ̀ ni nígbà rẹ̀ sọ́gbà tá a gbọ́ pẹ̀lú Malam tí ẹ bá kàn sí pé àláìkì wàhálà ni tèmi wàhálà ti ń ṣẹlẹ̀ náà lójó pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mọ́ lórí dáadáa ẹ wá já mọ́ ọ̀fà ló ń gbà ṣùgbọ́n a fẹ́ sùúrù ṣùgbọ́n a fẹ́ sùúrù ṣùgbọ́n a fẹ́ sùúrù torí pé ẹ mọ̀ tó wá jẹ́ wípé àwọn Yorùbá gbógun tà nábì ni ṣé o pé ó lè mọ́tò mọ́kà lọ sí Mọ́dínà so ìgbà tó sì tún débẹ̀ iṣẹ́ yẹn tún fẹ̀ sí èmi ń sọ wàláhì tàlọ́hì thumma billah ìgbọ́ ilé ayélujára rí kìí ṣe tèbú o wàláhì kìí ṣe tèbú wàláhì ìmáàmù tán dúró yìí ló jẹ́ ká ayélujára máa rí gìnnìgìnnì o ọpọlọ wa àwọn akéré lọ́jọ́ orí lóòótọ́ ṣùgbọ́n ìmáàmù ló bring the more important sí Central Mosque Ògbómọ̀ṣọ́ so ẹjọ́ ló bá wá ṣe lóore báyìí tó kó oore báwa náà tó wá yẹ ká mọ wo bó ní ó ṣe ṣubú wọ́n ìgbésẹ̀ kan ṣubú ló kàn án àdó àtẹ̀mí ṣe fún ọ ní wípé Ọlọ́run bá jọ wọ́n jẹ́ ká pa ọ̀tà òkà máa mú. Àmín. Ṣẹ́rí pọ̀tọ̀ mọ́ bínú mọ́ ó le. Ẹ̀sìn lọ́tọ̀ mọ́ bínú mọ́. Torí wípé in tí ìmáàmù àtàwọn ọ̀tá jọ ń fà mo sọ in tó lè jẹ́ ó parí ó ní kí ìmáàmù ó ṣe nǹkan fẹ́ àwọn òsì bẹ́ẹ̀ náà kí ìmáàmù ó ṣe nǹkan fẹ́. Ọlọ́run sì ní jẹ́ ṣe wọ́n ìdí wà máa bẹ́lẹ̀ ọlọ́njọ́ ọ̀dí ó parí àlọ́lọ́mọjà pọ̀ tó ń ká mọ́ ọ́nù. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.
ورب الله الذين كفروا بكيدهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله